ẹ gbọ́ ohun tí Maazb sọ nínú fọ́nrán yìí o. Ẹ gbọ́ ohun tó ní kí wọ́n ṣe fún gbogbo àwọn adarí lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí lágbára o. Alárakùnrin yìí báwo ló ṣe jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún olóyè Sunday Igboho Òòṣà. Ẹ gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. Our leaders are our problem. Nigeria will be among the best country in the world because we have what it takes. We are not having any problem in Nigeria. The only problem we are having are the leaders. Even me as somebody, I'm saying it publicly that if they can just do mass burial for all our leaders and let we the youth start ruling, you will see that everything will go the way it should go. Our leaders are our problem. I'm telling you, they can come and arrest me if they 1,000 people like me will still stand in this country. So that's it. How can someone see? I don't even know what, because the issue is even annoying. How even under normal circumstances, apart from their salary, they're not supposed to be giving them wardrobe allowance, all this allowance, all this allowance. What is the meaning of that? The money our leaders are collecting a month in some country of the world, some presidents are not collecting it in a year. I'm saying it publicly. So that's all. Someone even compensate me for talking and give me water. Lórí ọ̀rọ̀ bandits tó ṣẹlẹ̀ ní Kwara, ta ló lẹ̀bi o? Ọ̀rọ̀ ti jáde o. Ọ̀rọ̀ jáde nínú fọ́nrán yìí o. Ajé Olókun nínú fọ́nrán yìí dá arákùnrin dúdú kan lóhùn lórí àwọn ọ̀rọ̀ tárákùnrin náà fílẹ̀ bó ṣe ń fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọmọ OPC tí wọ́n ní àwọn ṣetán ọmọ bá ṣe àwọn lẹ̀, àwọn ṣetán láti kojú àwọn Fúlàní ọ̀daràn. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rèé o. Kódà arákùnrin dúdú tá à ń sọ èyí tẹ́ máa rí nínú fọ́nrán fọ̀rọ̀ lẹ̀ fáwọn fíjìláńtẹ́ o. Àwọn wo ló sọ wípé wá ń di fíjìláńtẹ́? Kí ni Ajé Olókun sọ nípa ìjà tí Gani Adams jà láyé ìgbà yẹn fúnlẹ̀ Yorùbá? Ṣé Yorùbá ló jà fún àbí àpò ààrẹ? Ajé Olókun ló fọ̀rọ̀ lẹ́nu fọ́nrán o. Ẹ̀yin èèyàn wa, Ajé Olókun fọ̀rọ̀ lẹ́ o lórí bí àwọn ọmọ Yorùbá ṣe ń jìyà pẹ̀lú gbogbo àwọn resources tó wà nílẹ̀ Nàìjíríà. Nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Ẹ wá jèlú ni wọn ò wá ṣèlú. Bẹ́ẹ̀ ni kẹ́ni má ní ni bàbá Jágá. Bẹ́ẹ̀ ni abínú ẹni ni bàbá Jágá. Mo sọ abatẹni jẹ́ ni bàbá Jágá. Bẹ́ẹ̀ ni bámúbámú ni mo yó lọ́rọ̀ wọn ò mọ̀ pé bí ń pọ̀ mọ́ ò mọ̀ pé bí ń pa mẹ̀kúnnù. Bẹ́ẹ̀ ni onígbèsè dẹ̀ ni bàbá Jágá. Bẹ́ẹ̀ ni ṣé wọ́n ní gbogbo àwọn politician yìí pátápátá olè olójú kòkòrò ni gbogbo wọn látòkè lókè wàláì. Pẹ̀lú gbogbo mineral resources ta ní Nàìjíríà, gbogbo mineral resources ta ní Nàìjíríà, ẹ mọ nǹkan ta ní ni? A ní gold, a ní epo, a ní lithium, a ní bitumen, a ní kaolin, a ní nǹkan gan lóríṣiríṣi tí mi tiẹ̀ gbé sórí báyìí ní ìsìn. Bẹ́ẹ̀ ni ṣé ti wá rí seaport ta ní pẹ̀lú airport ta ní? Ó máa generate revenue fún wa. Kò yẹ kí ọmọ aláṣọ wa máa wà kísà, kò yẹ kí ọmọ ẹlẹ́ran wa máa jẹ nǹkan tó máa ń dùn mí nìyẹn tí mo fi ń jáde. Wọn ò fi àjẹ mí nílùú tí mo wà yìí. Nínú ta ní Nàìjíríà, wọn ò ní nínú ìlú tí mo wà yìí. Bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo nǹkan ta ní Nàìjíríà, kò yẹ kó jẹ́ pé ọmọ Nàìjíríà ló máa sọ́fà. Ọlọ́run kò yẹ kó jẹ́ pé kò jẹ́ pé wọ́n tún máa lọ máa yá owó ni. Bẹ́ẹ̀ ni kò yẹ kó ọmọ Nàìjíríà kò máa sọ́fà. Ìkà ni wọ́n, bámúbámú ni mo yó ni wọ́n. Wọn ò mọ̀ pé bí ń pẹ̀yìn mẹ̀kúnnù, ọ̀jẹ̀lú ni wọ́n, ìkà ni wọ́n, àgbàyà ni gbogbo wọn, olè ọ̀lẹ ni gbogbo wọn pátápátá. Arúgbó ni wọ́n, apótílẹ́tà ni wọ́n, prodigal son ni wọ́n, ìkà ni wọ́n. Ẹni wọ́n fẹ́ dìbò fún wọn nígbà tó fọdún ogún ọdún pinlẹ̀ wèrè. Ẹgbà wọn lọ fẹ́ já ẹ̀rí lọ sí ilé bàbá lọ lélẹ́yìí. Ẹ bá tún ní kẹ́ dìbò ní 2027 yóò tún máa wọ́ọ̀sì ìjọ eléyìí lọ. Ṣé bí gbàtí bàbá Buhari la rí tàà sọ ẹ̀ ní pélé tún ti wá wò ó tẹ bá rí àwọn fídíò tó wà lọ́wọ́ mi, àwọn yúùtù bọ́ ṣe lọ ń pokùnso, àwọn tó lè ṣe yàwó lọ ń pokùnso, ẹlòmíì lọ ń kó sómi ni torí pé wọ́n ti rò ó pé ìgbà báwo làwọn ṣe fẹ́ ṣe ilé ayé wọn.
ẹ̀yin ràn mí ẹ má dá àwọn bàbá yìí lóhùn ẹ jẹ́ ká sọ̀rọ̀ wa lóṣùṣù ọwọ̀ ká dira lóṣùṣù ọwọ̀ kí Yorùbá nation yìí kó wó ṣùṣùṣùṣùṣùṣùṣù ká lé àwọn pípù yìí lọ ìkà ni wọn a lè ṣe ìmọ̀ ọ̀pọ̀ tí kò fi àsìyín lọ́kàn ni ṣùgbọ́n mi ò lè wá kú kò lè jó eré bàbá ẹ̀ Ọlọ́run ẹ má bínú kọ́kọ́ kó sí mi lójú ìkọ́ kọ́kọ́ sí mi lójú ni ìkọ́ kọ́kọ́ sí mi lójú ni mi ò lè wá kú kan ò lè jó eré bàbá ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dìde ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ dìde ìkà ni wọ́n ẹ tún wẹ wọlé tó fẹ́ lọ yá $2.35 billion ló fẹ́ lọ yá ó dẹ̀ máa yá ni kí ló fi ń ṣe ẹjọ́ torí Ọlọ́run kí ni nǹkan tó dùn mí nìyẹn ó yáwó kò ṣe kankan kí ni nǹkan tó fi ń ṣe ṣé ìrírí nǹkan tó fi ń ṣe ní ẹ̀ẹ́ni náà ẹni nínú bíbà mo máa ń sọ láti gba ọdún tí mo ti dé bíbà iṣẹ́ náà bíbà Ìlọrin tó bá máa lọ wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni bóyá ẹ̀kan péré bóyá ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì bóyá wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ náà dẹ̀ máa ti sọ fún wa láti ó kú ọ̀sẹ̀ kan wípé wọ́n tún máa fún wa ní táìmù ní pé 3 o'clock sí 5 o'clock àwọn fẹ́ pa iná yẹn o torí pé àwọn fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ báyìí nísìn bóyá láti in fact kò ó pọ́jú táìmù tó sọ yẹn gangan nínú yẹn máa dé wọ́n respect wa ṣé bàbá Gàgà sọ ó sọ nígbà tó ń kàwé alákọ̀ọ́kọ́ ó dùn mọ́ bá fún yín níná tí ẹ̀ bá níná 24 hours tí náà yín bá lọ ní kẹ́ má dìbò fún un lẹ́lẹ́ẹ̀kejì irọ́ ló ń pa fún yín ẹ jí ewé kọ̀ ẹjọ́ ẹ jí ewé kọ̀ pé irọ́ ló ń pa fún yín ṣẹlẹ̀ tó sọ̀rọ̀ yẹn nìsín bàbá Gàgà ti sanwó kó jẹ́ gbèsè mọ́ irọ́ ló ń pọ́n tó ti ń yáwó míì wọ́n rí yín ìkà nìyẹn bó ṣe ń pa yín bó ṣe ló ń pa wọ́n ní baba ńlá tó ń pa wọ́n ní Òkè Ọdẹ tó ń pa wọ́n ní Kogi tó ń pa wọ́n káàkiri wọ́n sọ ọkọ̀ sí bàbá Gàgà jáde ni láìfún yín kò ní mínì lójú wọn value life yìí wọ́n treat yín like a shit ni wọ́n ràn yín wọ́n náà ti pọ̀ jù wọ́n fẹ́ depopulate yín wọ́n ràn yín ẹni tí ó bá pọ̀yàn lè kí lè fẹ́ pọ́n wọn lé fún ẹ jẹ́ gbòmìnira wa òmìnira dùn oko ẹrú lẹ wa ẹ kú nínú Nàìjíríà oko ẹrú lẹ wa bẹ́ẹ̀ ni alátiṣe ló mà ti ṣe ara ẹ o Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ jí irọ́ ló pa fún yín o ẹ̀tàn ló fi ilé tá a bá dẹ̀ fi tọmọ ìrì ló máa wo ẹ̀tàn ló fi bá yín lòjọba o ìyẹn lọ bẹ́ẹ̀. mo rí fídíò kan ní orí íńtánẹ́ẹ̀tì bí tí mo ti rìn káàkiri orí íńtánẹ́ẹ̀tì kó lọ́ọ́ má jẹ́ kẹsẹ̀ wá bò ọmọ ẹlẹ́nu yamayama kan ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ lẹ́kan tó tún wá ṣẹnu pẹlẹbẹ bí àwo sọ́sà ó ní ohun ojú ti rí pé ṣé ó lè ṣe ẹbí ẹni èmi màá tó ń bá wí o bí àwọn fámìlì ló bá wí ó ní ohun ojú ti rí ṣé ó lè ṣe bóyá sọ́nìyàn ó ní ohun ojú ti rí ṣé ó lè ṣe ẹbí ẹni wá ní ẹ̀yin ẹlẹ́nu yamayama orí ayélujára ó níbi tí mo gbọ́rọ̀ lọ bó ṣe sọ nìyẹn mo gbé sórí ohun ojú ti rí ṣé ó lè ṣe ẹbí ẹni ó kọ́ sórí kíní ẹ̀yìn ó kọ́ sórí ohun tó fídíò yẹn pé ohun ojú ti rí bá lè sọ ohun ojú ti rí ṣó lè ṣe ẹbí ẹni ẹ̀yin ẹlẹ́nu yamayama orí ayélujára nínú statement nínú ọ̀rọ̀ tó wá sọ̀rọ̀ fún ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pamọ́ ni ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pamọ́ ni bẹ́ẹ̀ ni báwọn Yorùbá ṣe wá bó ṣe sọ nìyẹn ṣùgbọ́n ẹni tó wá gbèjà yẹn ṣé onítọ̀hún ọmọọṣẹ́ tó ń gbà ni ṣé job description tó ṣe fún wọn sọ fún wípé iṣẹ́ báyìí o ìgbésẹ̀ ta fún ẹ o nǹkan báyìí ló máa ṣe ń bẹ̀ ni wọ́n sọ náà ṣé wọn sọ ni ẹnu oníkọ̀ láti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́tá ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín kẹ́tẹ̀ ọkọ̀ tẹ̀ bá mi wọ ẹnu ẹ̀yẹn náà torí ojú ẹ̀ ò ṣe é rí ṣùgbọ́n kẹ́lẹ̀ mọ́ pé mi ò parọ́ mọ́ ẹnu ẹ̀yẹn pé ẹnu ẹ̀rí jámánjàmá lóòótọ́ máa fi fídíò rẹ̀. wọ́n ní ikú tó pẹ́rẹ́ díẹ̀ kò gbọ́dọ̀ tó pelé wúrẹ́ sẹ́ni pé ààrẹ tán ní àsìkò etí tó wọ́n máa ń tán ṣe àwọn onídìí ká bínú síra wa àwọn ìjọba Kwara State ló yẹ ká bínú sí àwọn ló yẹ ká bá sọ tí ń jòdòdò ọ̀rọ̀ èrò wọn ló fi sí jálábẹ wọn lẹ́yìn ẹlòmíì ó jáde sí social media yóò mọ̀ sẹ́ni ìjọba yẹ̀wọ́ ó fi ẹ̀ka rẹ̀ kọ́ wọnú kíní lọ ó ṣe kíní kan lọ first year NCC tá a fẹ́ gbà ní Kwara State ẹ wo iye ẹ̀mí tó lọ sí nínú OPC ẹ wo iye èèyàn tó lọ sí prison ó sì gbà kan wọ́n kú àwọn sọpá fẹ́ wá jọba aládé ní Kwara State ẹ dákun ṣé fámílì ààrẹ jọba aládé nílọrin àbísọ́tàn lẹ́nu gbà tí mo dé ibi tí mo dé sí ọmọ tó jù mí rí lórí pé mo sọ OPC tí mi ò bá ṣọ́ọ̀jì láti kó mbẹ ọ̀gá mi rẹ̀ orílẹ̀-èwọ̀ wọ́n ti forí ru ẹrù láti ilé wọn
ṣé ilé ẹnìkan ní kí n má dárúkọ rẹ̀ ní social media lórí pé OPC náà ni. nísìnyí gbogbo ẹ wá lè tó ìgbà ilẹ̀ ṣe wá sọ pé OPC dà how many times not declare rẹ ní wanted ní Nàìjíríà táwa yìí láì fàdíyà láì jalè láì sẹni tì sẹ́bi lórí Yorùbá ni bàbá ń declare rẹ ní wanted gbà yẹn èèyàn mélòó ló bá kẹ̀ èèyàn mélòó ló sọ fún pé yàmọ̀ sọ ìfọ̀ àwọn kọ̀ọ̀kan tó sọ fún pé yàmọ̀ sọ àbẹ̀lẹ́yìn rẹ̀ gan padà. ìgbà táwọn ń jà fún Yorùbá nígbà yẹn ẹ sọ fún mi èyí àwọn tó wá ń jáde lẹ́yìn tó wá ní akọrin làwọn kìnnìkan ipò náà wà nígbà yẹn. dá padà ìgbà táyẹ ń jà fún Yorùbá nígbà yẹn ààrẹ ò jà fún Yorùbá point of correction ààrẹ ń jà fápò ara títí ẹni torí fẹjẹfẹjẹ torí àtijẹ ààrẹ làárẹ ṣe ń jà nígbà yẹn ààrẹ ò jà fún Yorùbá màá dẹ sọdí fún ẹ ààrẹ ò jà fún Yorùbá ààrẹ ń jà fún ara ẹni ọba mẹ́wàá ìgbà mẹ́wàá dẹ ló nílé ayé ẹnìkan ò lò lé ló ayé gbó ìgbà ààrẹ ti lọ ó ti lọ bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀yìn kò lóun fẹ́ jà ààrẹ o ṣùgbọ́n ìgbà ààrẹ ti lọ so ààrẹ ò jà fún Yorùbá nígbà yẹn ààrẹ ń jà fún ara ẹ̀ ni máa bọ́rọ̀ ẹ lọ ẹlẹ́nu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ. òṣìṣẹ́ wọn náà wà nígbà yẹn ẹwà tọ́jú ẹrí tẹ̀yàn wà tó ti ń jà fúnlẹ̀ Yorùbá ìsìn ń jà lórí pé bí ìgbà tẹ̀yàn rí ọjọ́ ọ̀la tó ń jà lé lórí ìgbà tó fi dìkẹ́ ẹ̀ ní wọ́n tẹ̀lé olóde yìí o. bẹ́ẹ̀ ẹ sọ̀hún wọ́n dìkẹ́yàn ni wọ́n tẹ̀lé yóò ń ṣe bàrí àyè yóò ń ṣe nǹkan tí lójú òrìrì jẹ́ kí n sọ fún ẹ ìwọ tó bá fẹ́ jà fún orílẹ̀-èdè ẹ tó bá fẹ́ jà jàǹgbara nǹkan mẹ́ta ni kò máa expect àkọ́kọ́ nínú kan pa ẹ́ wọn ò dẹ̀ ní rí àwa pa àwa kì yóò kúkú tó kú kan bí kì í ṣe yíyẹ káwa lè máa ròyìn iṣẹ́ Olúwa tàbí kọ́ lé ẹ sẹ́yìn odi bẹ́ẹ̀ ni kọ́ lé ẹ sẹ́yìn odi ọ̀ọ́kọ́ tí ẹ̀ mọ́lé kọ́ tí ẹ̀ mẹ́wọ̀n kí wàá ní story kí ni story pẹ̀lú nǹkan tó ń sọ kí ni kí ló jẹ́ dandan èmi kan tí mo fẹ́ jáde tí mo sọ̀rọ̀ yìí mo ti rò kí tó jáde bẹ́ẹ̀ ni èmi kì yóò kúkú kan bí kì í ṣe yíyẹ kémi lè máa ròyìn iṣẹ́ Olúwa igbá là ń pa èèyàn kan ò kí ń pawó kò dẹ̀ sí kúlójú ní méríkè báyìí ló wà bẹ́ẹ̀ èèyàn kan ò lè rí nípa bẹ́ẹ̀ ni àti tásìkò Ọlọ́run bá tó èmi tí mo rò kí tó jáde mo ti mọ̀ pé mo gbójú jáde wípé anything can happen mo lè mọ̀ pé dáadáa ló máa ṣẹlẹ̀ sí mi Nàìjíríà ni mi ò ní dé mọ́ bẹ́ẹ̀ ni mo ti rò pé ṣé mo sì fẹ́ lọ sí Nàìjíríà mo lè cancel ẹ̀ báyìí pé Nàìjíríà báyìí fẹ́ àbájá gbọ́dọ̀ ṣùgbọ́n àbẹ̀ jẹ́ kí n cancel ẹ̀ kọ́lọ́ má jẹ́ kí n rogun àṣírí pè ní mo cancel Nàìjíríà bẹ́ẹ̀ ni risk lọ̀rọ̀ orí ayé yìí gbogbo nǹkan risk ni wọ́n risk ẹ̀ ni kí wàá ní story wípé ààrẹ tó wà bẹ́ẹ̀ wọ́n ti mọ́lé wọ́n ṣe kíní kan and so fucking what tẹ́mi bá wà ìrètí ń bẹ bẹ́ẹ̀ ni ẹni tó kú ní titi ẹgbẹ́ àríṣẹ́ tá ààrẹ gbà nìyẹn òun náà ti mọ̀ pé òun fẹ́ jà fún ìdùnnú jagunjagun náà pé so ṣé jagunjagun ceremony jagunjagun kẹ́ máa lọ sí pátí láàrẹ yín ni no anything ló lè yà kún sí sí jagunjagun òun ni ẹni ìsìsì Sunday Igboho kò sọ pé òun fẹ́ jà rẹ kò jagunjagun tó ní kó ń pèjà ẹ̀sọ́ sẹ́lẹ̀ tó yẹ pé nǹkan tó bá gbé lọ́wọ́ ó tako àwọn olóṣèlú ọmọ fi kú léèyàn káàkiri ni bẹ́ẹ̀ ni irú ẹ̀yẹ tó lè ṣe Sunday Igboho sẹ́yìn odi tó sì sí gbogbo àkáǹtì wọn bẹ́ẹ̀ ni tó yín o ṣe story pé mọ́tà rẹ̀ mọ́lé aṣọ fucking what kò bá glory ẹni tó bá lọ sí pátí lábàkì Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá àwọn òfàrẹ lọ́wọ́ táwọn ya àfàrẹ ọ̀nà ceremony o máa sọ̀rọ̀ lọ pé. gbogbo àwọn afáàtọ sọ pé ìlú tíra lè lọrin ìlú kìnnìkan lè lọrin kọ́ wá bá kó tíra lọ bàbá ńlá tó ti jagun. àwọn èèyàn náà wá ń sọ lẹ́yìn náà wá sọ pé kí ni OPC ń wò kí ṣé wọ́n recognize rẹ ládùúgbò tó wà inú tó ti ṣe mítì ṣé wọ́n recognize rẹ anybody ilẹ̀ wọn ogun náà fèsì ní kíkẹ́ ìwúta ìwà náà. gbogbo ogun tí mo ta bánà wọ́n ti wá bá wọn sọ pé kí n ká bánà ilé tí mo rà ní tí èsì pé bí àwòrán ẹ̀jẹ̀. àwọn àyẹn lẹ́yìn làwọn pariwo èyí ó ti yẹ káàrẹ̀ sí wa lẹ̀ táàrẹ̀ bá sí yín lẹ̀ ní tó ṣẹlẹ̀ sáwọn tó lọ bí ó sì ṣẹlẹ̀ náà nìyẹn. ṣé Abrahamu ṣé kò rí OPC nílẹ̀ àbí kò mọ̀ pé OPC bẹ ní Kwara State kó tó lọ lè gba àwọn Haúsá wá láti ilẹ̀ Haúsá wá fi sọ lórí fún yín. ẹ̀yin tẹ̀lé ń ṣe figilantes àlàyé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ̀lé ń ṣe figilantes mọ́ OPC ẹ̀yin ni mo pìtì jù. à ń sọ fún yín àti always sọ fún yín pé figilantes ẹgbẹ́ Sokoto ni mo ti ń sọ̀rọ̀ yẹn ní state ń bí ìsìn ó ti lélẹ̀ mẹ́rin sẹ́wọ̀n Sokoto ló ní figilantes àwọn tó ní figilantes lẹ́ pè níbẹ̀ yẹn ti aláyẹ. Sourcing for your business, but overhead cost is too high? Find factory direct prices and verified manufacturers on Alibaba.com. nínú àwọn tó lọ sọ pé lọ́ọ́ darí bẹ́bí o tó
tí òun gán ní àwọn ìgbéyẹ tí aláàrẹ báyìí àwọn Fúlàní yẹn náà kù náà wọ́n pa wọ́n ṣùgbọ́n ẹni tó bá ti kú nu wọn wọ́n sì ń gbé lọ torí pé wọ́n mọ̀ pé ẹjọ́ wọnú gbó tẹ́lẹ̀ ẹni tí wọ́n bá rí gbé lọ wọ́n sì gé orí rẹ̀ torí pé dára yín mọ̀. Abrahamu fi wálẹ̀ ọlọ́lẹ̀ mú Haúsá láti ilẹ̀ Haúsá wọ́n dẹ̀ kó wọn wá wọn fi so lórí sẹ́tà rẹ̀ bá dára sọ fún wa pé káwọ gbọ́dọ̀ sí fún òṣèṣe fún wa nìyẹn. Ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe tó ti ẹ ò kí sẹ́rú Haúsá ẹni tó bá dẹ̀ kílèmù rẹ̀ pa Haúsá lòun ní Kwara State kó kílèmù ẹ̀ kó lọ sí inú gbó ibi tó ti mú díyàn gbé kó lòun lọ lè bá a sọ pé tó fámìlì yìí ni mí tẹ́ bá ti ní ẹ mẹ́jì mi gbé. Agbára ní Kwara State ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa alágbára mọ́mọ́ ègún àgbà ọ̀lẹ́ni nínú gbogbo wa. Ẹlòmíì láì tí ìgbà parí ọ̀fẹ́ lè gbé kan àmọ́ nígbà tí ó lọ sùn tó ní kálukú ní nǹkan tó bá dé wà láì bá ṣe jókòó ìtọ́ bá ní ẹja mọ wọlé lọ ẹja mọ wọgbó lọ ẹjọ́ tẹ̀lé wa lè mọ́jú márùn lọ. Oríṣi àbákò. Bẹ́ẹ̀ ló rọrùn ni. Ìjọba sábà sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ. Ẹ máa ní pé ààrẹ òtún wálẹ̀ wọ́n ní ká wọgbó wọ́n ní ká ṣe kiri kan wọ́n ti tẹ́lẹ̀ yìí sí. Wàhálà ìbò kí máa yẹ fún akọni dẹ̀ ni ó gbìyànjú. Ìgbà tí wọ́n sáyẹn kiri kan ní pílásọ̀mù kan mo ní ẹni tó fẹnu wa kò ní mórílé kò. Mo ní wàhálà ẹni tó fẹnu wa kò lè mórílé kò. Màá wà báyìí màá sì lè dìbò. Ẹ ti rí dáyọ̀ ti fẹnu wa kò tó jáàmù. Ẹgbẹ́ sẹ́ni ilé lọ́wọ́. Ẹgbẹ́ bọ̀ lẹ́ni bọ̀dì lọ́wọ́ pé yá ó ti délẹ̀ ẹ̀jẹ̀ jáwọ́ kó lọ. Ètò ní. Ẹ̀yin tẹ̀sí súnmọ́ lọ́sẹ̀lú ẹ bá báwa Abrahamu sọ̀rọ̀. Àwa ṣe tán tó bá lè bá ààrẹ sọ̀rọ̀ tó jẹ́ ọ̀gá wa báyọ̀ bá sí wálẹ̀. Àwọn òsì ní lọ́bì kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ sẹ̀ dé lánàá kó sẹ́ni tó wá sọ̀rọ̀ sọ́gà wa ànígbà yóò àkọ́kọ́ ti bára wa jagun rẹ̀ kó ní ká wọnú kó. Ó ní iye ìgbà tí wọ́n fi dìkí ààrẹ ní wọ́tẹ́ẹ̀dì. Ààrẹ dẹ̀ rọ́gẹ́gẹ́ ó dẹ̀ sọ sí díẹ̀. Àtìmọ́lé bẹ̀rẹ̀ láti ṣe ẹ̀bẹ̀ lọ́nà ti mú wọn. Ọ̀kadà mẹ́ta wọ Kútọ́nù nígbà tó fẹ́ yíwọ́ tán. Ààrẹ ò ní àṣàṣà fún wọn Kútọ́nù nínú ààrẹ ò ní pàṣẹ kí ẹ̀mí fi travel out lọ́wọ́ gbà yẹn. Síbẹ̀ ó sì rí pé ẹgbẹ́ yìí sì dúró lẹ́yìn. Wòlé kọ́ máa ṣe yọ̀bọ̀ ẹ̀bọ ẹnìkan máa wọ̀gbọ́ wà láì wọ́n rò kún wọn jáde. Àṣẹ ẹnu orí social media ẹ̀yin yóò di sí wa náà dẹ̀rẹ̀ wọ́n tọ̀ sí ní jókì sí ní pẹ́yẹ̀ mọ́. Kò ní dáa fún ẹ ọmọ àlè ni ẹ ìwọ sọ wípé ọ̀kadà ni wọ́n gbà wọ Kútọ́nù lọ bẹ́ẹ̀ ni àwọn bàbá náà ló sọ wọ́n ní akíkanjú tó bá mọ̀ jà tí ò bá mọ̀ sá irú wọn máa ń gbógun lọ ni bẹ́ẹ̀ ni èèyàn máa ń sá torí kó lè rí ní ìjà ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà sáńgbà tí wọn nífẹ̀ẹ́ nílé bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni ó fi dára wájú ni olórí burúkú ọmọ àlè ni ẹ wọ́n mọ ẹlẹ́nu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ lè tó ṣẹnu pẹlẹbẹ bí àwo sọ́sà bẹ́ẹ̀ ni ó sá tó dẹ̀ máa wo àgbo ẹ̀ tó fẹ́ yìnyín lọ ó lọ mágbára wá ní agbára tuntun àbẹ tó lọ gba agbára kágbára ni wọ́n mọ òṣì ọmọ àlè wọ́n máa yẹ máa sọ pé ọ̀gá yín jagun ẹ̀ tó torí Ọlọ́run ó gún wọn ọ̀gá yín jagun. gbogbo ọ̀rọ̀ tí wọ́n tú lẹ̀ pẹ́rẹpẹ̀rẹ lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ àwọn banditry àwọn Fúlàní dáràndáràn gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ọ̀nà tí àlàáfíà fi lè jọba ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí gbogbo nǹkan táwọn wọ̀nyí ti sọ ọ́ ẹ dá sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching. I love polówó ọjà fún polówó ọjà ipò WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu